A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ilé-ẹjọ́ gíga ìlú Adó-Èkìtì ìpínlẹ̀ Èkìtì ti gba ìyọ̀ǹda agbẹjọ́rò àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn Délé Fárótìmí pẹ̀lú ₹50 mílíọ̀nù, olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú African National Congress (AAC). Ọmọyẹlé Sowore ni yóò ṣe àfihàn yìí lónìí lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ bí ó ti ṣàlàyé wípé wọ́n ti jàjàbọ́ pẹ̀lú ìpele àkọ́kọ́ pẹ̀lú onídùúró iye kan náà tí ó bá ní ilẹ̀ kí wọ́n tó wá sún ìgbẹ́jọ́ mìíràn sí ọjọ́ 29 oṣù Kínní ọdún 2025. Nínú àfihàn mìíràn ni Sowore ti ní ìgbẹ́jọ́ Fárótìmí yóò tẹ̀síwájú lọ́la ní ilé-ẹjọ́ májísírèètì lórí ẹ̀sùn tí kò wáyé nínú ìwé òfin Èkìtì. Sowore fi kún un wípé àwọn ti kàn sí agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Èkìtì kí ó jọ̀wọ́ ẹjọ́ yìí ní kíákíá. Ọjọ́rú tí ó kọjá ní ilé-ẹjọ́ májísírèètì ní kí wọ́n fi Fárótìmí sí ọgbà ẹ̀wọ̀n àtúnṣe lẹ́yìn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un lórí ẹ̀sùn oníkókó 16 tí ó dá lórí ìwà ìbanilórúkọjẹ́. Èyí ń wáyé lẹ́yìn tí àgbà amòfin àti olùdásílẹ̀ Ifásitì Afẹ́ Babálọ́lá, Ààrẹ Afẹ́ Babálọ́lá fi ẹ̀sùn kan Fárótìmí wípé ó ba òun lórúkọ jẹ́ nínú ìwé tí ó kọ láìpẹ́ yìí tí àkọlé rẹ̀ ń jẹ́ Nigeria and its Criminal Justice System. Gẹ́gẹ́ bí ìwé ẹ̀dùn ọkàn pẹtíṣọ̀nù tí wọ́n fi ránṣẹ́ sí Kọmíṣánná Ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì, Adéníran Akínwálé, ni Babálọ́lá ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí iléeṣẹ́ agbẹjọ́rò ṣe ṣe àwárí ìwé Fárótìmí bí wọ́n ti ní ẹ̀sùn ọ̀hún jẹ jáde láti ara ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ tí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjà ilẹ̀, níbi tí ó ti fi ẹ̀sùn kan Babálọ́lá wípé ó hu ìwà ìbàjẹ́ sí ilé-ẹjọ́ tó ga jùlọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òṣìṣẹ́ ọlọ́pàá kan ni wọ́n ti ṣe àwárí fi ọwọ́ ṣìkún òfin mú tí wọ́n sì fi sí àhámọ́ látàrí wípé ó yìnbọn pa ọmọdékùnrin kan ọmọ ọdún 17, Emeka Odogwu, ní ìlú Òzòrò, ìjọba ìbílẹ̀ Àríwá Isoko ní ìpínlẹ̀ Delta. Ìṣẹ̀lẹ̀ aburú yìí ni wọ́n ní ó wáyé lálẹ́ ọjọ́ Àbámẹ́ta bí àwọn ọlọ́pàá ṣe ya wọ agbègbè tí wọ́n sì bá fireworks tí a mọ̀ sí banga àti knockout lọ́wọ́ olóògbé. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé gbogbo akitiyan láti rí ọ̀dọ́mọkùnrin yìí mú ló já sí pàbó bí ó ṣe gbìyànjú àti tún sá mọ́ wọn lọ́wọ́ ní ọ̀kan lára àwọn ọlọ́pàá yìí ṣínà ìbọn bolẹ̀ fún un tí ó sì ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra. Nígbà tí akọ̀ròyìn kàn sí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ fún ìwádìí, SP Bright Edafẹ́ fìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ bí ó ti ní ọwọ́ ti tó òṣìṣẹ́ ọlọ́pàá tó yìnbọn, wọ́n sì ti fi sí àhámọ́. Alukoro ṣàlàyé wípé Kọmíṣánná Ọlọ́pàá Olúfẹ́mi Àbániwọ́ndá ti dá sí ìṣẹ̀lẹ̀, ó sì ti fi dá ẹbí lójú wípé wọn yóò gba ìdájọ́ òdodo. Lọ́gán ni ẹgbẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kan, Initiative for Social Rights Concern and Advancement aka No Justice No Peace, ti bu ẹnu àtẹ́ lu ìṣekúpa ọ̀dọ́mọkùnrin yìí. Alákòóso ẹgbẹ́ Derrick Orisematosan Agbere rọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta nínú àtẹ̀jáde kí wọ́n ṣe ìwádìí tó jinlẹ̀ lórí ọ̀rọ̀ yìí kí wọ́n sì fi òṣìṣẹ́ ọlọ́pàá tó hu ìwà yìí jófin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Òṣèré àti olùṣètò sinimá Fúnkẹ́ Akíndélé ti fi ìmoore rẹ̀ hàn ní gbangba sí olórin D'banj fún àtìlẹ́yìn rẹ̀ fún un àti iléeṣẹ́ Jennifer. Ìkíni yìí wáyé níbi àfihàn sinimá rẹ̀ tí wọ́n ti ń retí tí wọ́n ṣe ayẹyẹ pírẹ́míà rẹ̀ lánàá ọjọ́ Àìkú. Akíndélé ṣe àfihàn bí D'banj ṣe sa ipá rẹ̀ láti fi àtìlẹ́yìn rẹ̀ hàn pẹ̀lú wípé ó ní èròǹgbà àti rin ìrìnàjò tí yóò sì sún èyí síwájú kí ó bá lè kópa nínú ayẹyẹ tí yóò sì fi ìdùnnú rẹ̀ hàn sí àṣeyọrí. Èyí ń wáyé bí àwọn ìlúmọ̀ọ́ká òṣèrébìnrin bíi
Mercy Aigbe, Tóyìn Abraham àti Akíndélé ṣe ń gbáradì àti yọ̀ǹda sinimá wọn tí wọ́n ti ń retí nínú oṣù kejìlá tí a wà yìí. Fúnkẹ́ Akíndélé pẹ̀lú Everybody Loves Jennifer, Mercy Aigbe pẹ̀lú Thin Line ní ọjọ́ 13 oṣù kejìlá ọdún 2024, kí Tóyìn Abraham tó wọlé pẹ̀lú Alákàdá Bad and Buje ní 20 oṣù kejìlá ọdún 2024. Àwọn olólùfẹ́ wọn ni wọ́n ti ń pòǹgbẹ fún ìyọ̀ǹda sinimá tí ó ṣèlérí láti jẹ́ gbàǹkangbì pẹ̀lú àrà ọ̀tọ̀, ìtàn akọ́nilọ́gbọ́n àti apanilẹ́rìn-ín. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.